tó mo kí gbogbo wa pé ẹ kú déédé wòyí, ẹ kú kó lè dáadáa jọ ń bá káàkiri. Àbúrò ò ní ṣe yín o, kò ní ṣe mí, kò ní ṣẹ̀yìn náà láṣẹ Èdùmàrè. Ire tó ju owó rí, ìlẹ́jú ó mọ̀ rí. Lẹ́yìn àní bá wọn nájà wàràwàrà, àní bá wọn nájà kótánkótán. Ire báyìí tẹ́lẹ̀dá wáyàn lọ́ba òkè yóò fi tó wa lọ́wọ́, wọn ò ní gbàre wa. Lẹ́yìn mo kí yín káàbọ̀ sórí ètò wa ìlera lóògùn ọ̀rọ̀, níbi tí a ti ń ṣàgbékalẹ̀ ètò ìlera lóògùn ọ̀rọ̀. Kí ni nǹkan tá a fẹ́ sọ? Kí ni nǹkan tá a fẹ́ wí lẹ́nìí? Nǹkan tá a fẹ́ sọ tá a sọ̀rọ̀ lé lórí kò ṣẹlẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ̀ ń fò káàkiri, ẹ̀yin ọkùnrin ọ̀sọ́mọ gbọ́mọ gbìn, ẹ̀yin ọ̀sọ́mọ tọ́mọ ṣe, ẹ̀yin olójú kò mú ò lọ, gbogbo ẹ̀yin yàlẹ̀yàlẹ̀ pátá. Ẹ mọ́ tí jẹ́ káyà ò já yín, bẹ́ẹ̀ ni ẹ mọ́ tí jẹ́ kọ́kàn yín ò fò lọ. Nǹkan tí ó ṣe yín láǹfààní òun là mú wá fún yín, pàápàá jùlọ àwa tí ó jẹ́ pé ẹ̀yin tẹ́ ó jẹ́ pé ẹ fẹ́ràn kẹ́ ẹ mọ̀ ṣe ń bí, kẹ́ ẹ mọ̀ ṣe lọ́hùn káàkiri, kẹ́ ẹ mọ̀ fò kiri sí lórí látòrí lágbájá sórí tàmídù. Bá ṣe ń wò mí nù ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín bò ó. Ìtawà gbéyẹ̀wò ni pé à ń pèsè kan ní mọ́gbàre mi lọ́wọ́ mi. Mò ń bọ̀. Tó ẹ gbádùn mi lẹ́yìn bóyìnbó ṣe ń gbádùn tíì, táwọn ọmọ adúláwọ̀ àwa Yorùbá tá à ń gbádùn ẹ̀kọ́ gbóná. Ó láfètò tèmi ṣe o. Orúkọ mi ò yí padà bí mo ṣe máa sọ fún yín. Asiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́, ọmọ òṣònú ilé ògbàlọ̀, ọmọ ìlàsà ògbómi tútù rẹ̀, ẹ̀là òjé ọmọ oyè tẹ́bí àrídì ògbólógun ọ̀kàkà mójóbi yín yangiyangi. Mo kí yín káàbọ̀ sórí ètò wa tèní, ètò ìlera lóògùn ọ̀rọ̀. Kí nǹkan tá a gbé yẹ̀wò òun la pè ní mọ́gbàre mi lọ́wọ́ mi. Ìmọ̀ wa gbọ́. Lóòótọ́ Olódùmarè ó fún wa láwọn obìnrin láti lè máa fi ṣèkejì ara wa, ṣùgbọ́n àwọn obìnrin àwọn kan wà tó jẹ́ pé ẹlẹ́dàá wọn ò gbà kí tọ̀tún tòsì kó máa borí wọn kọjá, kó máa gun àyà wọn, kó máa bá wọn lájọṣepọ̀. Ètàn bá rí i pé kò bá ṣẹ̀dá àwọn bírú ọkùnrin bẹ́ẹ̀ tó bá gorí wọn, tó bá wọn lájọṣepọ̀, nǹkan ò mọ̀ le fún o. Mi ní parọ́ fún yín. Kódà kóńtàn lọ wẹ arọ́bì yóò sì tàn máa le fún wọn. Gẹ́gẹ́ bí ọba òkè bó ṣe ṣẹ̀dá àwọn báwọn ṣe gbórí tiwọn wá, àfẹ́ tí wọ́n bá yọ́nú sí tó dódò òkun wọn ló lè kọlù wọ́n tí ò ní mọ̀ lára. Ẹ̀fẹ́ lẹ́yìn ẹ̀fì ṣe ní. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n ti rìnà, wọ́n ti sáré, wọ́n ti ṣiṣẹ́ débi pé gbogbo ọkùnrin yòówù tó bá bá wọn láṣepọ̀ wọ́n mọ gbogbo ẹ̀, wọ́n mọ gbàre ayé èlò mọ́ títí wọn ni. Torí ẹ̀ náà bàbá wa fi sọ pé gbogbo yàlẹ̀yàlè ẹ̀ mọ̀ ṣọ́ra, gbogbo yàlẹ̀yàlè ẹ̀ mọ̀ ṣọ́ra, torí pé gbogbo ọ̀pẹ kọ́ ló ní gbàǹgùn, gbogbo obìnrin kọ́ ni yàlẹ̀yàlè ló ń da kọjá. Àwọn nǹkan wọ̀nyí là ń sọ fún yín láti fi lè mọ bí a ṣe máa ṣọ́ra wa ṣe. Ìyẹn gbogbo ẹ̀yin ọ̀sọ́mọ gbọ́mọgbìn. Tó iléeṣẹ́ GBARE Herbal Life Product Company òun ló nígbọ̀wọ́ ètò ìlera lóògùn ọ̀rọ̀. ìlera lóògùn ọ̀rọ̀, ètò tó ń jáde látòrí ìkànnì
amóhùnmáwòrán OJBTV, ibi tá a ti ń tẹ́pẹ̀pẹ̀ tó ìlera lóògùn ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ẹ mọ̀ wá gbọ́, kí n tó fi sẹ́tí Barrett Herbal Life Product Company kan fi rán mi sí yín, kí n tó jẹ fún yín. Wọ́n á máa ní kú sẹ́bàì ló mórí oníṣẹ́ yá. Gbogbo ẹ̀yin èèyàn wa pátá, ẹ mọ̀ bá wa subscribe sórí àwọn péjì wa, ẹ mọ̀ follow péjì wa, ẹ mọ̀ subscribe sórí channel wa lórí YouTube, kí ẹ sì mọ̀ bá wa share program wa, torí bí ò bá wúlò fún yín yóò wúlò fáwọn míì, yóò wúlò. Kódà ìwọ tó bá mọ ẹnìkan tó mọ̀ pé yàlẹ̀yàlẹ̀ ni, mú kó o pé kó wá gbọ́ ètò tèmi, tàbí kó o bá wa share síkàwọ́ rẹ̀ níbi tí ó ti rí, kó lè jàǹfààní. Kódà ẹni náà ò mọ yàn, bó bá ṣe ń yìn wá láwo náà ni ó mọ yàn pé ò ṣe òkú àgbálẹ̀ òun. Tó, kí ni nǹkan tí Barrett Herbal Life Product Company tó fi rán wa? Ó ní ìpara yọ̀dí tí wọ́n ṣe àkànlẹ̀ṣe fáwọn obìnrin, léyìí tí wọ́n fi ń gbèdì wọn lárugẹ. Ìwọ obìnrin tó rí pé ìdí ẹ̀ ó fẹ́lẹ́ kò yọ, tó bá bẹ̀rẹ̀ sí ní lò para Barrett yìí láàrin ọ̀sẹ̀ 3 sí 4, dandan ní kí ìdí ẹ̀ yọ kó dùn wò láwùjọ. Wọn ló kú òun ẹni tán fìdí pẹlẹbẹ bú. Ìpara yọ̀dí, ẹ kò rí bí gbogbo nǹkan tó ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀. Ẹ rí àwọn tó lọ fowó yọ̀dí tí wọ́n tún padà kábàámọ̀. Ẹ rí ọkùnrin kan tó náà lọ yọ̀dí, àwọn cross gender tó lọ yọ̀dí tó ń kábàámọ̀ ní tó ń bá kú, dókítà ò ní kí wọ́n bi léèrè, ò ní kí wọ́n dá lẹ́jọ́ pẹ̀lú òbítíbitì owó, òbítíbitì owó látàn ti fi ń yọ̀dí, kò tún sì gbádùn. Bẹ́ẹ̀ náà ni ò sálàáfíà fún wọn. Torí ẹ̀, bó bá ti ń lò para Barrett Herbal Boutique Pump, dandan ní kí ìdí rẹ̀ ó yọ. Ó lè lò kíní kó lè kejì, ṣùgbọ́n tẹ́mi mọ̀ ni pé ìdí rẹ̀ ó yọ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ o. Barrett Herbal Life Product Company òun ló ṣe ìpara Barrett Herbal Boutique Pump, ìpara fáwọn obìnrin lẹ́yìn tí wọ́n fi ń yọ̀dí, tí gbogbo aráyé fi ń mọ̀ pé obìnrin lélẹ̀, tó ń sọ wọ́n dàrí mọ́ lè lọ àwòpadà sẹ́yìn. Bó ń bọ̀, ẹ jẹ́ ìjíṣẹ́ tí wọ́n rán ni. Tó, iṣẹ́ tí Barrett Herbal Life Product Company tí wọ́n fi rán wa òun là jẹ́ fún yín. Mo sọ fún yín pé iléeṣẹ́ Barrett Herbal Life Product Company, iléeṣẹ́ tewétògbò
tí ó ń sí ìlara ìlera ẹ̀dá àti ìwàláàyè pẹ̀lú wíwá ojútùú sí ìṣòro àmúyangàn ọjọ́ iwájú ọmọ ẹ̀dá ènìyàn. Iléeṣẹ́ GBARE Herbal Life Product Company tó ń ṣèpara tewétegbò GBARE Herbal Boutique Pump wọ́n wà ní ojúlé 19 Akínfẹ́ńwá Street ní Sọ́mè Mẹ́ran ní ìpínlẹ̀ Èkó. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè sí tẹ́ ẹ bá nílò egbòogi yìí àbó láwọn nǹkan kan míì tó fẹ́ ṣe pẹ̀lú wọn 081 86 84 0761 081 86 84 0761 tàbí kó pe 080 66 95 2410 080 66 95 2410 tàbí kí o pe 081 78 91 5959 081 78 91 5959 tí ó jẹ́ ti alágbàtà wọn T-Top Venture nílùú Dọ̀pẹ̀mú nípínlẹ̀ Èkó. tó kò jẹ́ bí ó ṣe jẹ́ lórí iṣẹ́ tí GBARE Herbal Life Product Company tí wọ́n ní ká jẹ́ fún ẹ̀yin olùwò àti olùgbọ́ wa káàkiri. bó ń sọ ń pàṣẹ mọ́gbàre mi lọ́wọ́ mi èyí tí mo ló wúlò fún àwọn ọkùnrin tó ń ṣe ojú méjì tí wọ́n ń ṣe tán jáwọ́ ẹ̀gbẹ́ tí wọ́n ń yàlè lọ́tùn lósì káàkiri tí n bá pè bẹ́ẹ̀ yóò ti yé kó wà wá. tó iṣẹ́ ìwúlò púpọ̀ tí ó bá wà lára kò sí irú tí obìnrin bẹ́ẹ̀ ó lè ní lára mi ò sọ ń pa mọ́gùn o ṣùgbọ́n tó bá jẹ́ àwọn iṣẹ́ agbáre tí wọ́n ń lò láti fi gbàre onítọ̀hún iṣẹ́ tí mo fẹ́ sọ fún yín ó kápá ẹ̀ ó kájú ẹ̀ ó tó lò bẹ́ẹ̀ ni wọ́n rù lóògùn ẹ̀rù béèyàn bọ́mọdé bá rù yóò parẹ́ oníṣẹ́ má gba ire mi lọ́wọ́ mi nǹkan tí a lọ bá wa wá kìí ṣe nǹkan tó pọ̀ lọ títí torí àwọn àgbà máa ní méjì mẹ́ta báyìí lóògùn oògùn tẹ́rọ̀jẹ̀ ẹ̀ bá ti ń pọ̀ jù ó máa kó ní sínú ìyọnu àti sínú àdánwò ni. tó bí ẹ bá ṣetán ẹ mú gègé yín lóòótọ́ nǹkan fẹ́ fún yín òpó nǹkan pọ̀ kẹ́ ẹ máa kọ́ tẹ̀lé mi bí mo bá ṣe ń dárúkọ ẹ̀ ẹ wo odidi ọ̀gà gbígbẹ ẹyọ kan ọ̀gà gbígbẹ ẹyọ kan ẹ̀rù alamọ ẹ̀kúnwọ́ kan ti tó kẹ́ ẹ wá fòdìdí àtàrí kan tó pé dáadáa kẹ́ ẹ fi tì í ẹ kọ́ àwọn èròjà mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ kó sínú àpẹ òdìṣẹ́ jíjó bẹ́ẹ̀ bá ti wá jò tó kúnná dáadáa ẹ̀yin ẹ kó ẹjọ́ tutù tó bá ti tutù ẹ dà sórí ọlọ ẹ lọ́ kẹ́ ẹ jẹ́ kó kúnná dáadáa bó bá ti wá kúnná ẹ wá pín ẹ̀bù yìí ẹ pín sọ́nà méjì ẹ po ẹyọ kan mọ́ ọṣẹ onírúurú ọṣẹ ẹ lè lọ́ṣẹ ìbílẹ̀ ẹ lè lọ́ṣẹ àwọn àgàn ẹ lè lọ́ṣẹ òyìnbó bíi joy lux ẹ̀gbó ẹ̀fíṣẹ́gbẹ́ kan abala ìkejì tó kù ẹ̀bù yìí ẹ wá mú ẹ fi sí gbẹ́rẹ́ sísàlẹ̀ ìdodo wa léyìí tó bá jẹ́ gbẹ́rẹ́ ọ̀hún yóò jẹ́ 21 mọ́kànlélógún lòǹkà gbẹ́rẹ́ tẹ́ fi sí sísàlẹ̀ ìdodo tó bá ti wá di ijọ́ kẹta ẹ bẹ̀rẹ̀ sí ní lo ọṣẹ yìí kẹ́ ẹ máa wẹ̀ lójoojúmọ́ títí tí yóò fi tán mo fi èyí dá yín lójú pé oògùn tó jẹ́ tó dájú ni àti lò àti dán wò káàkiri àwọn èèyàn sì ń jẹ́rìí sí i pé lóòótọ́ ó kájú ẹ̀ iṣẹ́ tó kájú ẹ̀ ní iṣẹ́ mọ́gbàre mi lọ́wọ́ mi tí mo fún yín lénìí ẹ̀yin náà ṣe ẹ gbìyànjú ẹ̀ ẹ
ẹ jẹ́ ká kí iléeṣẹ́ GBARE Herbal Life Product Company tó so nígbọ̀wọ́ wa. Ẹ máa bá wa share program yìí, ẹ máa like ẹ̀, kẹ́ ẹ máa share, kẹ́ ẹ sì máa follow page wa lórí YouTube, lórí TikTok, lórí Instagram, lórí Twitter àtòrí Facebook, pẹ̀lú gbogbo social media handle tẹ́ ẹ bá ní. Ẹ̀yin ṣáàṣì fún OJB TV OJB News Yorùbá, àbájẹ́ OJB Pidgin, ẹ bá wa ń bẹ̀. Tó àwa lè sọ bóyá o lè dá sí i, o wá fẹ́ràn lọ́wọ́, bóyá kí wọ́n bọ̀ ọ́ ṣe, ó lè pe iléeṣẹ́ GBARE Herbal Life Product Company sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a ti sọ lẹ́ẹ̀kan 08186840761 08066952410 fún ìwọ tó bá nílò ẹ̀ tàbí o nílò àwọn nǹkan míì léyìí tí yóò wúlò fún àbò fẹ́ bá wọn dá nǹkan kan láwo, ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Tó àmọ́ lọ lọ́jọ́ ti tòní o, a nílò ọ̀lọ́ ẹja tó lọ tí ó dé ní ibú, bẹ́ẹ̀ la nílò ọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ó dé sálẹ̀ odò. Àbúrò ní sọ̀ọ́kẹ́ èmi àti yín o, mo ò ní fi 10 kọ́bọ̀ gbàre ọwọ́ wa dànù. Gbogbo ẹ̀yin ọ̀sọ́mọgbọ́mọ kan, ọ̀sọ́mọgbọ́mọ gbìn, ọ̀sọ́mọtọ́mọ ṣe, gbogbo ẹ̀yin olójú kò mú ò lọ. Ẹ gbọ́ ètò kẹsì nǹkan tá a fún yín. Ẹ má gbàgbé láti máa bá wa follow page, kẹ́ ẹ máa share program wa, kẹ́ ẹ sì máa like, ẹ máa comment lórí OJB TV. Tó mo ń lọ lọ́jọ́ tèmi o, títí ọjọ́ mẹ́jọ tá a tún mọ̀ wá. Orúkọ mi ò yípadà, Asiwaju Olalekan Akanji ikọ́ Ademeto ọmọ bàbá Ìjẹ̀bú Ògbómọ̀ṣọ́ ló kì í yín pé àrùn àìsàn kò ní fàgọ́ ara mi àtẹ̀yìn ṣe bùgbé. Àní rí gbé sọnù bí ò bá ṣe bí ọmọ. Ire tójú owó rí lójú owó mọ̀ rí láṣẹ Èdùmàrè. Títí ọjọ́ mẹ́jọ, Oòduà ò gbè yín o, yóò gbè ìran mi láṣẹ Èdùmàrè.